jẹ́ ká sáré gbọ́n tá a fa ìsọ kárí mùsùlùmí tó máa dá wa lóhùn ó bá dẹ̀ jẹ́ pé náà lọ fẹ́sẹ̀ máa ṣépè rẹ̀ nso wà bára ẹ̀ ń bẹ̀ ńgbà tí pé bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ẹ bá mi gbọ́. ẹ mú ẹ̀rí kan wá nọ́ọ̀sùfin Qur'an wal hadith tó ní ká á obìnrin lẹ́hà ká daṣọ bo àwọn ọmọbìnrin lójú. ẹ fún mi láyà tó ná Al-Qur'ani tó ní agbọ́dọ̀ á obìnrin lẹ́hà ká daṣọ dúdú bò wọ́n lójú. nọ́ọ̀sùfin Qur'an wal hadith kẹwàá fún mi lẹ́rìí ibi tí ànábì ti àyàwó àwọn ìyàwó ẹ̀ wọn ló wá lẹ́hà àwọn sàábẹ̀ wọn ló àwọn ìyàwó wọn lẹ́hà wọ́n daṣọ dúdú bò wọ́n lójú. a lè ní ìdáhùn fún bó bá dẹ̀ ní ìdáhùn kó ṣe pé ẹ̀yin tẹ́ wà ní comment section ẹ sá máa sọ pé ayé ọmọ mi ò ní bàjẹ́ ayé mi náà ò sì ní bàjẹ́ because tó bá yẹ pé kí ni yóò sínú Al-Qur'an lóòótọ́ tí kò dẹ̀ sínú hadith kí lẹ̀ ń da sọ́bọ àwọn ọmọ ọlọ́mọ lórí fún ẹni tó béèrè ní kẹ́ ẹ dá lóhùn pé ó wà o Al-Qur'an báyìí àyà báyìí chapter báyìí súrà báyìí òun ló wà bí ò bá dẹ̀ sí tó ẹ jẹ́ ká gbà wípé àṣà tẹ́ rí bóyá àwọn àlú míì bíi Saudi àbíbì kan lẹ ti gbé wọlé. àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú gbogbo ẹ̀sìn pátápátá ms bàbá a mọ̀ kí wọ́n káàbọ̀ sí Christendom ṣé ẹ ti dé ní abẹ́ ń bọ̀ lọ́nà tẹ́ bá ti dé ká máa fi àkókò ìkíyín káàbọ̀ sí àgbàlá ọmọlẹ́yìn Kristi ẹ rí i pé ọgbọ́n tiwa òye tiwa ó máa yàtọ̀ síbi tẹ́ ti ń bọ̀ mo rí i pé ojú ti ń kan yín gan torí àwọn tẹ́ ń bá fà tẹ́lẹ̀ wọn àtètè gba defeat ojú ti ń kan yín gan ẹ ti load ẹ ti lóyún àwọn ọmọlẹ́yìn Kristi ṣùgbọ́n àwa ò ní mọ̀ a ò ní gbà kẹ́ gbé wa gún àwọn bàbá wa rárá o a ní ever gbà ẹ lè gbé wa gún àwọn bàbá wa torí intent claim ni pé ẹ kì í so níṣẹ̀ṣe ẹ kì í so nífá now which means ẹ̀yin fi hàn pé ẹ̀yin ò lẹ́sìn kankan anybody náà dẹ̀ lè wà gidigbe bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ fá kọ́ máa ṣe mùsùlùmí kọ́ máa ṣe kìrìsìtẹ́nì fine all well and good but ẹ wádìí ọ̀rọ̀ dáadáa kẹ́ tó bọ́ sí orí ìtàgé ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ àgbọ̀n nǹkan tí wọ́n sọ níbí tí ìsìnká ẹ̀dẹ̀ fún wọn ní èsì níwọ̀nba àwọn onímọ̀ pariwo aláṣìṣe àníwọ̀n pariwo òfò lẹ́sẹ̀ àníwọ̀n pariwo mọ́tò ní ọ̀pá rárá o ìbéèrè ò mú jà wá. kìrìsìtẹ́nì irọ́ lásán nìyẹn náà ìyẹn yẹn wá ẹjí ẹ lọ wo bíbélì kò sí ìtàn wá ń bẹ̀ wọ́n wá fún wa ní àwọn òwe àwọn ìtàn tí kò kí ń ṣe ìtàn wa wọ́n wá gba ìtọ́jú tọ̀dọ̀ tiwa wọ́n gbà lọ́wọ́ wa ẹ wo àwọn China ẹ wo nǹkan tó ń kọ́ àwọn ọmọ wọn wọn kọ́ àwọn ọmọ wọn ní RP àti CRK ayé wọn máa dà. Praise the Lord. gbogbo ẹ̀yin tí ẹ bá ń wo fídíò yìí mo rọ̀ wá ẹ jẹ́ ká máa share ẹ jẹ́ ká máa like ẹ jẹ́ ká máa comment àwọn ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká máa sọ pé Jesus is the only way amen. ẹ jẹ́ ká máa kọ́ta arákùnrin sọ ǹjẹ́ lótìtọ́ ìní pé wọ́n wá fi Christianity tó wá ní ipe ẹ̀kùn ló wà nìyẹn wọ́n fi wá gba ìdánwò àbúrò lọ́wọ́ wa ní rárá o kódà Christianity ló wá ran ayé wa lọ́wọ́ òun ló ní gbogbo orílẹ̀-èdè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe lónìí tá à ní lónìí tá à ń lò lónìí àwọn Christian ni wọ́n jẹ́ ẹni tó ṣèwádìí tí wọ́n sì discover tí wọ́n sì ṣe fún àpẹẹrẹ fóònù tí mo lò àti tárákùnrin ń jẹ́ mọ́ wípé iṣẹ́ Christianity ni fóònù yẹn ní tí Christianity kan discover òun ni wọ́n fi ń ṣe lẹ́nu ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ DNA tá a bá sọ nípa genetics talent tó discover òun ni Georg Mendel Augustina Monk Christian tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ọ̀gbun à ń ṣe DNA à ń ṣe kankan lẹ́yìn iṣẹ́ ni wọ́n lò láti discover àwọn nǹkan yẹn tá a bá wo physics Sir Isaac Newton he formulated the law of motion and gravity iṣẹ́ lẹ́yìn òun ni wọ́n á fi ń ṣe àwọn bridge mọ́tò àti rocket tí wọ́n rán lọ sínú space tá a bá lọ sínú chemistry talent tó ṣe Robert Bowley Christian so tá a bá sọ nípa electricity Michael Faraday Christian òun ní àwọn iṣẹ́ òun ní phone àti iná tá à ń lò lónìí tá a bá lọ sínú antiseptic Joseph Lipster òun ní ó ṣe Christian ni tá a bá lọ sínú the Big Bang so Gregory Lemantor Christian Catholic priest tó ní òun ni wọ́n discover
ẹ wá wo gbogbo àwọn nǹkan yìí lẹ́yìn òun náà lẹ́yìn náà rí lójú sùn yẹn o orílẹ̀-èdè wo ni ò jẹ àǹfààní ìlú wo ni ò jẹ àǹfààní including China yẹn jọ sí wọn ì máa jẹ àǹfààní ẹ̀ lẹ́yìn lórúkọ Jésù a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Secondly, Christianity ò gba ìtàn ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ wa o torí pé mo rántí dáadáa pé nígbà tá a wà ní primary school ní secondary school wọ́n ń kọ́ wa dáadáa wọ́n ń kọ́ wa o torí pé wọ́n kọ́ wa nípa ìtàn àwọn ìtàn ilẹ̀ Yorùbá kan sọ nípa àṣà àti ìṣe wa. àmọ́ èyẹ bọ̀ lápò ni MS Baba olówó Èkó Àkànbí Ọlọ́ba ìyàwó Allah ta ló tún kù ta ló lọ́rùn àti gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní tí máa sọ̀rọ̀ púpọ̀ bọ́ ijó téèyàn jó ní ìlà tó gbayì ó lè jó ní ìlàlà kó padà tẹ́ orin téèyàn kọ ní ìlàlà tí wọ́n bá gbé ẹ jẹ́ mọ̀ pé ó lè padà kọ nílà kí wọ́n yín mú sí i àní kẹ́ ẹ mọ́ tú fún ìdí kókó kìrìsìtẹ́nì wò because gbogbo ẹ̀yin tí mo kà á lẹ̀ yìí muslim ló tọ́ yín dàgbà ẹ̀yin náà kéwú inú muslim lẹ ti já kúrò ẹ̀ kí n so nífá a ò ní gbà kẹgbẹ́ wa kọlu àwọn bàbá wa now èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ ìsíkẹ́ ti dá yín lóhùn gbàtẹ́ bá ń tẹ̀síwájú ní àwọn ìwé ìtàn yín tẹ́ ti rí tó yàtọ̀ sí bíbélì ìgbà yẹn láti mọ èsì ọ̀rọ̀ fúnikálukú àkókò yìí ni yóò máa yé àwọn mùsùlùmí tí wọ́n ń búra lórí rọ́ngbà yẹn àwọn àfáà gbà pé kìrìsìtẹ́nì ló ń sponsor wọn ẹnìkan ló mọ pásítọ̀ tó ń sponsor wọn ẹnìkan ní rìdíìmù kan ní kò yí òun mọ ó sponsor wọn wàláhì tàláhì iye báyìí ni wọ́n gbélé fún wọn mo dá yín ló ń gbà yẹn pé kò sí ní tó jọ pé wọ́n sì ń bọ̀ wá sọ́dọ̀ tiwa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ti ń wọlé dé díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n sọ nínú episode eléyìí àti tí inú àìsí kẹ́ẹ̀fì dá wọn lóhùn ká tó wá máa bó ṣe ń lọ yóò dára fún wa in Jesus mighty name. Jewish encyclopedia àwọn ìwé kan wà tí wọ́n fẹ́ mọ̀ nípa ìṣòkà àwọn aláàánú Jésù gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá ara wa àwọn kò tó jíire bí wọ́n ṣe gba ọkọ̀ nǹkan ní wọn tó tó Jésù bàbá ní bàbá lọ́gbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí Jésù kí ni wọ́n sọ pé wọ́n fẹ́ láti ẹjọ́ ẹ máa gbọ́ àwọn Júù ọmọ àṣọ dáadáa ni wọ́n sọ ọ̀rọ̀ nípa Jésù fún yín wọ́n ní the seducer was a soldier by the name of Pantera yàrá bẹ́ẹ̀ tó fún ìyá ìlú yìí kọ́ nìyẹn ẹni tí ó bá yà Jésù ṣe àgbèrè wọn ní Pantera ló ń jẹ Jésù ní bàbá sójà kan tó jẹ ọmọ ọlọ́run tó ní ìgbà ìbẹ̀rẹ̀ wá sí ìlú wọn ọlọ́run fún ìyá Jésù kan ẹsẹ̀ tún lọ́wọ́ mi bàbá kí n tó ka second one torí àwọn èèyàn tó wà bí wọ́n sọ fún wa wípé virgin ni Mary meanwhile married woman ni olùkọ́ ni ẹjọ́ máa bínú èèyàn wa ṣé èèyàn máa níyàwó ní àbíyàwó ẹ̀ decoration ni gbogbo kí ní irọ́ lásán ni náà nígbà tí mo fẹ́ yàwó sílé ṣé màdìyàwó mi á máa wà nílé àní máa bára wa sùn ní wọ́n ní Jesus made magic in Egypt and performed his miracles ṣé wọ́n nílé àdúráwọ̀ ní íjíbítì wọ́n níbẹ̀ ló ti wá pọ̀ and performed his miracles like beings of it lọ́dún bàbá ní ṣe gbogbo ọdún lọ́dún ní ṣe òun tó kù dídé ọ̀nà ìlú yorùbá náà àfọ̀jù tó jẹ́ ìyàwó his wife happened to be called Miriam lókè pé àbí ìyá ìyàwó tó ta sójà lọ sí ìyàwó tó jẹ́ and was known to be an adulterer. wọ́n ní aṣẹ́wó alágbèrè onínàbì oníṣìnà wọ́n lòun ní ìyá Jésù Màríà tó jẹ́ àwọn Christian náà ní àwọn òwe kan tó dàbí àdìs mi mọ̀ ní àwọn nǹkan ní àwọn tó ṣe ṣe àwọn aláìsẹ́ lòkun ẹ̀dí àtàlọ́tà ọjọ́ bá wọ Èkìtì àwọn aláìgbọ̀n ìlú tí wọ́n tó ṣìpọ̀ náà ó ṣe àwọn aláwọ̀. Praise the Lord. Hallelujah. Amen. Ejama sọ pé Jesus is the only way. Ade baba ṣe fídíò dáadáa. Mo mọ̀ pé gbogbo aláfarabalẹ̀ gbọ́ nǹkan tí àwọn arákùnrin yẹn sọ. Mo dẹ̀ fẹ́ bẹ́wà náà kí afarabalẹ̀ gbọ́ èsì tí àwa náà máa fún wọn. Láti ní àkọ́kọ́ tí wọ́n ti mú òun lọ́rọ̀ wípé arákùnrin kan pàtánà òun ló fún Mary lóyún. Sọ arákùnrin yẹn sọ wípé wọ́n sọ pé Mary ti marry ó wà ní pẹ̀lú ọkọ ìbáwò lọ́kùnrin àtòbìnrin sì máa súnlé lẹ́kùn wọn ò ní súnmọ́ra wọn. Ẹlẹ́ẹ̀kẹta wọn sọ pé màá di sàmì Jésù. Ọ̀tẹ́ bá gbogbo àwọn ọ̀rọ̀ yẹn
allegation táwọn Júù tí wọ́n sọ against Jésù ni kì í ṣe nǹkan tí Jésù ṣe. Allegation táwọn Júù sọ against Mary ni kì í ṣe nǹkan tí Mary ṣe, because historically kò ṣe proof. Àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n lò arákùnrin tá a pè é ṣe census kan lórúkọ ẹ̀. So ní 2nd century òun ni wọ́n sọ census, so tó jẹ́ Greek critic of Christianity, so àwọn tó jẹ́ pé àwọn tó máa ń àbáyé Christian ni wọ́n, so òun ló sọ̀rọ̀ yẹn ní 2nd century láti fi àtàkì ìgbàgbọ́ àwa Kìrìsìtẹ́nì àti Jésù àti Mary. Ọmọ fẹ́ jẹ́ ká mú ọ̀rọ̀ yẹn nípele. Akọ̀ròyìn yìí sọ wípé nígbà tí Mary ti lọ́kọ ní sọ́kọ wà ní máa bá alájọṣepọ̀, tẹ́ bá lọ́wọ́ tí Mary sọ wípé afẹ́fẹ́ níyàwó betrothed ni wọ́n lò bẹ́ẹ̀. Ṣẹ́rí nínú ìgbéyàwó àwọn Júù, ṣẹ́rí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ àwọn Kìrìsìtẹ́nì àbí nípa ìgbà àwọn Júù, ní láti ní àwọn understanding kankan, kí ọ̀sẹ̀ pé kákọ̀ ọ̀rọ̀ sí àbí àpẹsà ẹ̀dẹ̀ kankan lórí Google láti fi lò káwọn understand nǹkan tó ń ṣẹlẹ̀. Náà tẹ́ bá lọ wò nínú àṣà àti ìṣe àwọn Júù, wọ́n ní ìpele méjì tí wọ́n fi ṣègbéyàwó. Alákọ̀ọ́kọ́ òun ni wọ́n pè ní erusen tó jẹ́ betrothal. Ìyẹn ni Mary àti kìnìṣe àti Joseph ṣe. Òun náà wò tí mo gbé jáde yẹn, kódà tẹ́ bá lọ wẹsẹ̀ gbé nìyẹn. Different matters tó wà bẹ́ẹ̀ kò sọ wípé wọ́n ti wọlé tán. Ó ní tán fẹ́ fún èmi lè sọ pé proposed. So eléyìí ni wípé ọkùnrin yẹn ti wá, ó dàbí mọ̀mí mọ̀ ẹni bọ̀ wọ́n tún street ju mọ̀mí mọ̀ ẹ lọ. So ọkùnrin yẹn ti wá, ó fẹ́ fẹ́ ọmọ wa níyàwó. Bó ṣe wá sí, wọn ò ní ẹ̀tọ́ àti ní private meeting o. Wọn ò ní ẹ̀tọ́ àti wà ní ara wọn. Obìnrin ò lẹ́tọ̀ọ́ láti lọ sílé ọkùnrin yẹn o. Ó wà strict gan. Ẹlẹ́ẹ̀kejì tó máa wá ṣe tóbìnrin yẹn fi lẹ́tọ̀ọ́ láti wọlé ọkọ ẹ̀ tí wọ́n fi jọ máa gbúpọ̀ tá fi jọ máa sọ̀rọ̀. Òun ni à ń pè ní swing. So tó jẹ́ the nuptials. So tó bá ti ṣe léyìí tí wọ́n tó wọlé. So ìwọ́n ní Joseph ṣe pẹ̀lú mẹ́rin nínú méjèèjì òkè yẹn ni. Tó túmọ̀ sí pé wọn ò tí ì ní private ilé láti lè jọ máa gbé. Ọkùnrin ni wọ́n kọ́ ṣe nígbà tí nǹkan yẹn fi ṣẹlẹ̀. Ẹ̀rẹ̀ ní pé Joseph náà show reaction pé ilé ó tó di ipá gẹ́gẹ́ gbogbo àfi ara hàn tó yẹ jẹ́ apá kan. Ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ wípé Roman soldier kan ló fún lọ́nu, kò sí evidence. Mo sọ fún arákùnrin yẹn ló sọ gbogbo àwọn nǹkan yẹn. Òun náà ló sọ pé Jésù kọ́ magic, but ẹ jẹ́ kájọ ṣèwádìí kájọ béèrè pé ǹjẹ́ àkọsílẹ̀ wà lọ́dọ̀ àwọn Egypt wípé Jésù fìgbà kan rí kọ́ magic níbẹ̀ àbí practice magic yìí. Kò sí àkọsílẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ará Egyptian. Wọ́n náà lẹ́wọ̀n olùdó screen yẹn, irọ́ lásán àgbélẹ̀rọ tí wọ́n lò láti fi àtáàkì Jésù. Ẹ̀dẹ̀ má dàbí pé àwọn Júù tí wọ́n kọ àwọn nǹkan wọ̀nyí sí àmọ́ wípé àwọn Júù náà ló sọ̀rọ̀ nínú the book of Matthew. Wọ́n sọ̀rọ̀ nínú Matthew chapter 12 verse 24 pé Jésù ní bẹ́ẹ̀ ṣe gbogbo olórí àwọn ẹ̀mí òkùnkùn òun ló lò. Ó dẹ̀ bí wọ́n lè bá ṣé ìjọba máa ń yapa sí ara rẹ̀ ni. Ẹ bá wo John chapter 8 verse 48 ẹ máa bá bẹ̀rẹ̀ tí wọ́n ti sọ wípé ó wà possessed. John chapter 10 verse 20 ẹ máa bá bẹ̀rẹ̀ sọ pé ó wà possessed. So allegation tí wọ́n fi lórí Jésù lélẹ̀ kì í ṣe pé Jésù ṣe, attack tí wọ́n fi Mary lélẹ̀ kì í ṣe pé Mary ṣe. Ẹ̀yin ará ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kàn yín jẹ. Gbogbo àwọn nǹkan tí mo sọ yìí ẹ̀yin náà lè ṣèwádìí fún ara yín. Ayé ti. Ògo tún ni fọ́lọ́run lókè ọ̀run lẹ́ẹ̀kan sí. A gbé Ọlọ́run tóbi torí kó ṣe àánú rẹ̀ dúró láéláé. Mo kí evangelist Noah Ezekiel. Má kàn bẹ olówó Èkó MS bàbá nkankan ẹ má lo àràbù. Mi sọ pé àràbù mi sọ nípa àràbù lẹ́bù abẹ́sí máa ń dásán rárá. Ìbú téèyàn rà bú ènìyàn ẹ má lò. Gbogbo ń tẹ́ lọ ń kà yẹn àràbù ni. Gbogbo wa la gbọ́ oríṣiríṣi ìtàn nígbà tí Aláàfin àti Ọ̀nífẹ̀ tí wọ́n fẹ́ kọlura wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn ìtàn gbáǹkọ́gbì àgbọ́ fọwọ́ betí. A mọ̀ wípé àgbélẹ̀rọ wà ń bẹ, òdodo wà ń bẹ. Síbẹ̀ kò pé Aláàfin kì í sọba mọ́. Síbẹ̀ kò sọ pé Ọ̀ọ̀ni kì í sọba mọ́. Ọba náà sì ni ọba ní Jésù. Now ẹ wá ìtàn yín dáadáa. Aláwọ̀ ò ní jà ní bèbú. Bẹ́ẹ̀ bá ti ń yọ làwọn náà máa yọ fún yín. Thank God. Bíbélì ṣe nǹkan tó rújú, wọ́n print ẹ̀ ní Yorùbá. Ẹ má sọ pé wọ́n ní àdìtì kan, ẹ má mú Tórà, ẹ má mú àwọn ìwé Júù. Gbogbo yín lẹ mọ̀ wípé ní àwọn Júù Israel wọ́n accept Dávidi gangan ju Jésù lọ. Wọ́n sì ń retí Mèsáyà àwọn títí dọ̀la pé Mèsáyà àwọn ò tí ì dé nítorí pé ara ilé ẹni kì í fẹ́ ká kú. Oyè yín nìsín bẹ́ẹ̀ wọn kì í fẹ́ ká jẹ́ èèyàn. Wọ́n àti rí pé Jésù tí wọ́n ti dé. Gbogbo ẹ̀kọ́ yẹn tẹ́ fẹ́ kọ́ wa àwa mọ àwọn ìlàjì ń bẹ. Ẹ jẹ́ n sọ báyẹn àwọn ìlàjì kan wà táwọn ọmọ tó jẹ́ ẹ̀kọ́ àgbélẹ̀rọ tẹ́yìn fẹ́ lọ gbé jáde wá láti inú ìwé kan magician ní kíní kankan ni. Ẹ sáà fi sùúrù ẹ farabalẹ̀ ẹ fi gbá rìsáàsì ní
Ọlọ́run lè jẹ́ ẹ lè dálẹ̀ Yorùbá rú rárá àti rárá, ẹ sì lè gbé wa pọ̀ lọ́wọ́ bàbá wa. Yóò dára fún wa o, ẹ wà lálàáfíà. Bẹ́ẹ̀ bá ti dé, a kí yín káàbọ̀. Bẹ́ẹ̀ pẹ́ ń bọ̀ ni, ẹ lọ prepare ìrìn àjò yín dáadáa, ẹ lọ ṣe àwọn findings yín dáadáa kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní gbé yọ. Yóò dára fún wa o. Tó a sì ń lọ fi àdàgbà tíyín tì síbì kan. A ti rí pé àwọn ọ̀rẹ́ wa, àwọn onídàánilẹ́kọ̀ọ́ MS Bàbá, Àkànbí Ọlọ́ba àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti kí wọ́n káàbọ̀ sí agboolé Kristẹni. Ẹ jẹ́ á lọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ẹ wá rí bí wọ́n ṣe ń béèrè bí yẹn ṣe ń dáhùn láì mépè dání, láì méèbú dání, láì mú wàhálà dání rárá, láì máriwo dání. Ẹ rí bí wọ́n ṣe máa ń dá àwọn èèyàn lóhùn. Ẹ jọ̀ọ́, bàbá ti bọ́ sí ọ̀dọ̀ àwọn MS Bàbá, ẹ wá lọ kẹ́kọ̀ọ́ níbẹ̀. Yóò dára fún wa. Ẹ já gbọ́ ohun tí àwọn bàbá wa ìtún sọ pẹ̀lú àkàsọ̀ ẹ̀bà ńláńlá irọ́. Ọkùnrin kan bẹ ní ilẹ̀ Lárúbáwá ní Syria, nígbà tí ó fẹ́ ìyàwó ni ìyàwó rẹ̀ bá lóyún, ló bá bí 12. Ló bá lóhùn ò ní súnmọ́ ìyàwó mọ́, wọn lọ fẹ́ ìyàwó míì. Ó ṣe tún fẹ́ míì, ìyẹn náà bá tún bí 12. Ó tún lóhùn wọn fẹ́ kẹta, ó tún fẹ́ kẹta, ìyẹn bá bí 15. Ọ̀rọ̀ ni ọ̀dà kò burú, máa wulẹ̀ sí mi, máa ń ní àwọn eléyìí wọn ò ní ráyè tòun. Ẹjọ́ wọn wọ́ ọmọ kékeré kan, bàtí ó fẹ́ ọmọ kékeré yẹn bá bí 18. Àti lára rẹ̀ ni ọmọ bí ìdún wa nígbà ń pọ̀ sí wọn lára ni àwọn wa ń bá produce ẹ̀ bó ṣe pọ̀ sí wọn lára yẹn ló fi. Bẹ́ẹ̀ lè sọ fún mi ẹ̀kọ́ tá a rí kọ́ nù rẹ̀ wá. Ẹ̀kọ́ tá a rí kọ́ tó jẹ́ ẹ̀kọ́ gidi tó lè ṣayé wa àtọmọ wa lóore. Bóyá lè bá mi fi sí comment section. Ìyàwó kìíní bímọ 12, ìkejì bímọ 12, ìkẹta bí 15, ó wá fẹ́ kékeré ó bí 18. Ìyàwó 4 pé ńlànà mùsùlùmí. Ọmọ pọ̀ lára rẹ̀ bí ìdún, bó ṣe ń pọ̀ sí wọn lára wọn bá produce. Ẹ sọ fún mi, ẹ̀kọ́ wo ló ràn wá lọ́wọ́? Ẹ̀kọ́ wo ló mú ìtẹ̀síwájú wá fún ayé wa àti tàn ọmọ wa? Ẹ jẹ́ kí n gbọ́ ní comment section. Ayé mi ò ní bàjẹ́, ayé ọmọ mi ò ní bàjẹ́. Ṣẹ́rí, téèyàn bá fẹ́ sọ pé bóyá èèyàn fẹ́ direct yàn pé nǹkan báyìí, nǹkan tó ń ṣe yìí kò dáa. For example, àwọn ọmọ wa ń sìn, àwọn ọmọ tá a bí ń sìn yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ni èèyàn máa fọwọ́ líle mú. Meanwhile, ọwọ́ líle tán fi máa wà nígbà táwa wà kékeré àtètè lọ. Bẹ́ẹ̀ni, téèyàn bá fọwọ́ líle mú ọmọ gbà míì, ó wá lè worst sí. Ṣẹ́rí, Yorùbá ni mí o, ká padà sílé yẹn, ọ̀rọ̀ ẹ padà sílé, ẹ padà sílé, ẹ padà sílé, ó ti ń jà rìnrìn lọ́jọ́ tó ti pẹ́. Àmọ́ pípadà sílé tẹ́ ní ká padà yìí, àlàyé ọ̀rọ̀ yẹn ó rújú díẹ̀ o nínú ọ̀rọ̀. Mo dẹ̀ máa ń bá ètò yín bọ̀, mo dẹ̀ máa ń jọ́ta àwọn kọ̀ọ̀kan dáhùn nínú ètò. Tẹ́ bá sọ̀rọ̀, tẹ́yàn kan bá text message, sáà ẹ̀yin tẹ́ ní ká padà sílé tẹ́ fẹ́ fi wá mọ̀nà, èpè kọ́ ló kàn sá o. Kò dẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ báyìí sọ pé Yorùbá ni wáyé tá a lè lọ sílùú ẹlòmíì ká lọ kódé wọn àbí ká lọ kó àṣà wọn, kò ṣẹ̀ṣẹ̀ nú ẹ̀. Àṣà ara àwọn ọmọ tán bí sílùú òyìnbó, tí àwọn ọmọ tán bí tó yẹ pé àwọn ọmọ Yorùbá tí wọn mọ nǹkan tán pè Yorùbá bí ìsìn. Ẹjọ́ irú àwọn yẹn, irú èsì wo lẹ fẹ́ fún wọn, àbí irú wáàsí wo la fẹ́, àpéjọ ọ̀rọ̀ wo la fẹ́ sọ fún wọn tán máa fi understand nǹkan tá à ń sọ. Ṣẹ́rí, ọ̀rọ̀ pípadà sílé, èmi mùsùlùmí ni mí o, ọ̀rọ̀ pípadà sílé ó yé mi yékéyéké. Àmọ́ kò ṣẹ̀ṣẹ̀ náà pé bóyá ká lọ pédè mí mèdè ta mọ̀. Gbogbo àwọn tó kọ́ Lárúbáwá lénìí, mo fẹ́ sọ fún yín pé kò sí mẹ́rin fẹ́ ṣe wá sí tó tí yóò bò ní jáde nù ọ̀rọ̀ wọn, kò sí. Bàbá lówó ńlé. Mò ń bọ̀ sà, mò ń bọ̀, torí ẹ rí pé mo rìmúùtù látàárọ̀ ni, mò ń bọ̀ sà. Ẹjọ́ sà, ẹ má bínú. Ẹjọ́ kókó ibi tí mò ń lọ, nǹkan tí mo fẹ́ fà mí tí ì fàyọ. Ẹjọ́ sà, ẹjọ́, torí ọ̀pọ̀lọpọ̀ gbà táwọn èèyàn bá dá sétò, wọ́n ti ẹnìkan ti dá sétò tó yẹ pé ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ tẹ́ bá farabalẹ̀ ńjọ́ yẹn, MS Bàbá sáré ṣẹ́ni ó gbẹ́ni yẹn ṣépè bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ pé alówó ńlé bàbá lówó ńlé tó bá jẹ́ pẹ́ lómi ilẹ̀ dárúkọ tó bá jẹ́ pẹ́ lómi ilẹ̀ dárúkọ mo tiẹ̀ lè dákẹ́ MS Bàbá lẹ́wà sọ pé gbéyàn sókè ó ti dá sẹ́rí ẹni sùúrù nítorí náà ti tó. sọ sí mi lálẹ́ yìí mi ní kò gbọdọ̀ nǹkan tó bá dẹ̀ fẹ́ sọ màá máa sọ, àmọ́ tẹ́ bá ti jẹ́ kí
Naam, ẹ jọ̀ọ́. Mr. Lówónlé a máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ sọ́nsìn irọ́ ni wípé èèyàn kan sọ̀rọ̀. Irọ́ kọ́ sà. Kẹ́lì mọ̀ pé irọ́ kọ́ sà. Èmi mo kọ́ Alówólé, èmi mo kọ́ lànà tùlàlẹ̀ kí lẹ sọ fún mi. Ẹni olórí burúkú yẹn. MS ẹ má jí kí ọ̀rọ̀ ta wá lára kò fọlọ́run bẹ̀yìn. Ẹ jí kí ọ̀rọ̀ ọ̀rọ̀ nísìnyí èmi ò lè ṣàgbọ́n mi lè parọ́ nǹkan tí mi ń ṣe. Èmi mo kọ́ lànà tùlàlẹ̀ MSS. Ọ̀rẹ́ má jí kọ́rọ̀ ta wá ló máa ń sọ fún àfa ọ̀rọ̀ ń ta wọn lára. Àkànbí ẹjọ́ ọ̀rọ̀ ń ta wá náà lára báyìí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣebí mo nǹkan tí ò yé mi. ẹ jẹ́ kó dákẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká Lówónlé dákẹ́ bẹ́ẹ̀ yẹn MS fẹ́ make sure mo fẹ́ correct statement yẹn ẹ jẹ́ kó dákẹ́ bẹ́ẹ̀ yẹn. lórí ètò yìí náà máa fọ́lọ̀ mo ti dákẹ́. nǹkan tí mò ń sọ ni mo ti dákẹ́ báyìí. Lówónlé mo máa fún yín time mo fẹ́ mọ̀ fún yín time kẹ́ ẹ lè sọ̀rọ̀. Àkọ́kọ́ nǹkan tẹ́ ẹ sọ pé èèyàn kan sọ̀rọ̀ mo ṣépè irọ́ nìyẹn mi ò ṣépè fẹ́ anybody unless wá pẹ́ nìyẹn ó bóyá ẹnìyẹn ṣépè fún mi àbó bú wa mi ì sẹ́ ó rí ẹ̀gbọ́n kí n bá àwọn yẹn máa ṣépè mo lè máa sọ pé àwọn mùsùlùmí yìí o ọpọlọ wọn lọ olórí burúkú ló ń ṣe ìsìláàmù bọ́ pé mo wá ṣépè fẹ́ nìyẹn irọ́ nìyẹn so nǹkan tẹ́ ẹ sọ yẹn irọ́ lẹ fi yẹn pa nísìnyí mo wá fẹ́ fún yín time mo fẹ́ kẹ́ sọ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ everything tẹ́ bá fẹ́ sọ so ẹ tàn mic mo ti fún yín ní 5 minutes àá lè farabalẹ̀ enjoy yín so ẹ tàn mic ṣe wà ń bẹ̀. Alówónlé mo wà bẹ ẹ jẹ́ kí sáré yanjú bẹ́ẹ̀ ṣe rí táwọn èèyàn bá máa sọ tọmọ bá ṣe dáadáa tẹlómi bá máa gbọ́rọ̀ káwọn ní ọmọ yìí ọpọlọ ẹ pé àwọn èlò máa sọ pé ọmọ yìí ní làákàyè ẹ mọ̀ pé làákàyè àtọpọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sà ẹ jọ̀ọ́ ẹ listen sí mi ṣe rí olórí burúkú yẹn sọnù ọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi ṣe máa gbọ́rọ̀ bẹ́ẹ̀ ń ṣe gbọ́rọ̀ kalẹ̀ even though ẹlòmíì sọ pé orí òpè yẹn ẹlòmíì ti káńtẹ̀ pé ó ṣe máa sọ fún mi ṣépè fún mi pé orí òpè ṣe ti understand mi correct yín omi tó ẹni tó lè correct yín àbí pé máa sọ pé nǹkan báyìí ṣe tẹ bá ní ká padà sílé normal ni àwa ní Yorùbá wa àwa la nèdè wa kò sẹ́ni tó lọ kọ́ arábìkì tó padà sílé nínú arábìkì tí ò sọ Yorùbá mọ̀ nǹkan tó ń sọ kò sí ẹ lọ yẹ̀wò ó tanra ẹ̀ ní. olórí burúkú èpè ní sàn ọlọ́mọdé ká sórí burúkú tẹ́ bá ti tọ́ ẹ pé bóyá ẹni tó sọ̀rọ̀ pé orí burúkú lẹ́yìn yìí tó dẹ̀ ti tọ̀ nǹkan la ó ti bẹ̀rẹ̀ sí ní sórí kò gbádùn ayé ẹ̀mọ́ nìyẹn. ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ yẹn ẹ fi ẹ jẹ́ gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ jọ èmi ò sọ pé bóyá ẹ̀sìn kan ni ò da àbẹ́sìn kan ni ò da torí wọ́n sí àwa mùsùlùmí táyé jọ à ń jẹ́wé à ń jẹ́gbò à ń lò pé ó yá ara ọmọ ò yá wọ́n sí ojú nǹkan báyẹn ti ń wáyé ó yẹ ká máa fi pẹ̀lẹ́ kùtù tó yẹ pé nǹkan tó kù díẹ̀ ká tó ká máa fi accept ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim bẹ́ẹ̀ wọ́n máa wọ díẹ̀ mi ń ṣe pé sọ̀rọ̀ àlùfáàǹṣá meanwhile bóyá torí bẹ́ẹ̀ ṣe ń gbànà bí ire ó tẹ́lómi là ẹlòmíì ààrẹ ò gbà àmì mi kàn mọ̀ pé gbogbo wa nígbàgbọ́ pé ọlọ́run ọba wà àtẹni tó ń bọ ẹni tí àtẹni tó ń bọ ọgẹ àtẹni tó káàdì gbogbo wa mo mọ̀ pé gbogbo wa nígbàgbọ́ pé ọlọ́run ọba wà òun náà dẹ̀ ló máa dájọ́ gbogbo wa àmọ́ kínní yìí ẹjọ́ nítorí tọ́lọ́ ọba ẹni tó fẹ́ padà sí nǹkan tẹ́ ń pè sí tó dẹ̀ kórìíra ìpè báwo ló ṣe fẹ́ ọ̀dà star nǹkan tẹ́ ń sọ ẹ̀yin lẹ́gbẹ́ tó yín kalẹ̀ nǹkan tó bá wù yín lè sọ àmọ́ kéèyàn wọ DM wa Kotex ẹjọ́ mi tó fún yín nímọ̀ràn mi dẹ̀ tó sọ pé nǹkan báyìí mi béèrè o àmọ́ nǹkan tí láàkáì mi tí mo rò òun ni mo sọ Yorùbá lèmi o kẹ́ tó ní ká padà sílé lèmi ti padà sílé táwọn kan bá ń ṣàwọn ọmọ mi mò ń jẹ́wé ní ládùúgbò mi Ọlọ́run dẹ̀ ń fàṣẹ sí tí nǹkan yẹn dẹ̀ tó ń lọ àmọ́ nǹkan tó bá wù kálukú ló lè ṣe àmọ́ kò ṣẹ̀ṣẹ̀ nú ẹ̀ èbè tí ìbéèrè tí mo fẹ́ pé ṣẹ̀ṣẹ̀ wà nú ẹ̀ káwa Yorùbá ká lọ sílùú mi lọ kéde mi ni nǹkan tí mo fẹ́ mọ̀ tẹ́bí mo fẹ́ kẹ́ yànnà fún mi lálẹ́ nìyẹn ṣẹ̀ṣẹ̀ wà nú ẹ̀ àbí ká lọ ìlú Amẹ́ríkà ká lọ kóyìnbó ká lọ sí ẹbí àwọn èdè míì tá a mọ̀ àbí bírú lábáwá àbí Spanish ṣẹ̀ṣẹ̀ wà nú ẹ̀ ni nǹkan tí ò yé mi tí mo fẹ́ béèrè nìyẹn sà ẹ ṣé sà ẹ máa bẹ́ tó bọ̀. ọ̀rọ̀ ẹ ṣe so Àkànbí ẹ fẹ́ dáhùn lóhùn àbí. ẹ ṣé gan broda Lówónlé thank you very much èmi láìkí pé bẹ́ẹ̀ digest gbogbo nǹkan tó wà nù yín yẹn so that anybody náà ló gbọ́ nǹkan tẹ́ sọ ẹni tó ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ làákàyè ló wà ń bẹ Ọlọ́run dẹ̀ níjọba làákàyè but ìdáhùn sí béèrè mi ìdáhùn sí ọ̀rọ̀ tẹ́ sọ ni pé bóyá à ń ṣe ìpè
Brọ̀dá Lówólé ẹ bá mọ èpè tí àwọn mùsùlùmí ń ṣẹ́ fún àwa náà ẹ ní wá bíbà yìí láti wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. sọmọrọ sà mo ti sọmọrọ sà. ìgbà tẹ wá mọ̀ bẹ́ẹ̀ ẹ lọ́pọ̀túnìtì láti wá pé à ń ṣépè fún yàn. wọ́n pe ọ̀bọ kan ní Adéyìnkáyé ó wà ní Saudi Arabia báyìí mo ṣe ní wúre kọjá pé òun làlá kan máa gbẹ̀jẹ̀ rẹ̀. èpè tí ó kì í ṣe fún wa ló ń lọ yẹn. ẹ understand ẹ wo orú bọ̀bọ̀ tí mo gbé píṣọ̀ rẹ̀ síta ń bí báyìí ọjọ́ wo lẹ ti lọ sórí prógráàmù ẹ̀ ẹ ti lọ fún ní advice pé kó má ba àṣà àti ṣe wa jẹ́ mọ́. ọjọ́ wo lẹ ti join prógráàmù Buhari ọmọ Musa pé kó má ba àṣà àti ṣe wa jẹ́ mọ́. ọjọ́ wo lẹ ti lọ bá Saheed Shittu kó má ba àṣà àti ṣe wa jẹ́ mọ́. a gbé àṣà àti ṣe wa lọ síbi ìlú kọ̀ọ̀kan pé tí wọn bá gbà àwọn máa wọ náà àbọ̀ máa wà lùjọ́ náà. It's a way of our life. orúkọ wo làwọn àfáà yóò ti pe àwọn baba ńlá baba wa ìbàjẹ́ wo náà ti ṣe fúnlẹ̀ Yorùbá tábà ń sunkún a máa ń ríran o ọjọ́ wo làwa jáde ẹwùgbà táwọn àfáà ti ń excuse bò wá tó náà ń bá àwọn baba wa lórúkọ jẹ́ láìṣẹ̀ wọn láìrò wọn láìsí aburú kọ̀ọ̀kan fún wọn. orúkọ wo náà pa àwọn tó ń gbèrò orúkọ wo náà pa àwọn tó ń gbégún orúkọ wo náà pa àwọn tó sọ Bàtálá orúkọ wo náà pa àwọn tó ń sí Ọ̀ṣun. dọ́là àwọn náà sì wà lórí mídíà right now tó ń sọ̀rọ̀ tiwọn ọjọ́ wo lẹ ti lọ bẹ́ẹ̀ láti lọ stop wọn ọjọ́ wo làwa jáde. No, I know ẹlòmíì lè kú torí ànábì mọ́mọ́ ìyàwó I will keep saying ànábì ò wáyé re. gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ jẹ́ báyìí sí àtàkò tó béèrè kan sí. Àkànbí àgbọ̀n ẹgbẹ́ ní sílípìkà dáadáa. ok ẹ má bínú. Àkànbí iṣẹ́ wa ń bẹ̀. kan ti ṣe nẹ́tíwọ́ọ̀kì wọn báyìí ọ̀rọ̀ àyìnpé nẹ́tíwọ́ọ̀kì wọn. I think he had a call. He had a call. Something like that ṣá. Bàbá lówó ń lé o. mo wà pẹ̀lú ìmọ̀ ká sọ pé bóyá èpè lẹ bá kórìíra ẹ ní tẹ̀lé aláwù ọ̀gá ṣépè aláwù ni ẹ má ẹ̀yẹn dákẹ́ 5 minutes lẹ lò ẹ má wọ̀rì ẹ ṣáàjẹ́ kí n kàn ra sọ bóyá 1 minute máa lò. ká sọ pé bóyá torí èpè tẹ́nìkan ṣẹ́ lẹ́yìn wá wò pé ó yẹ kẹ́ ẹ correct ẹ̀ àbí ẹ wá rí pé ìpè yẹn ẹ kórìíra ẹ̀ kò tẹ́ lọ́rùn tó ẹ lè bá ẹni yẹn ṣe torí pé a sọ pé ká padà lẹ́sìn àgbọ̀dọ̀ mọ ṣépè aláwù tí ń pè yín tẹ́ sọ pé ẹ̀ ń sìn tẹ́ pé ayé mùsùlùmí ọ̀gá ṣépè ayé ni. ìmọ̀ bóyá àtẹn tó ṣe aláwù àtẹn tí ò ṣe rárá àtẹn tó kan lọ́wọ́ àtẹn tí ò kan lọ́wọ́ làláwù mọ́ gbé ṣépè. kò wá sí àáfàá kankan ẹ̀kan dákọ̀ ẹ̀ tí ò nà ka èpè sí ìran Yorùbá tí ò nà ka èpè sí oro wa tí ò nà ka èpè sí ìṣẹ̀ṣe wa tí ò nà ka èpè sí àṣà wa. ṣé à ń jáwé à ń wagbò ṣó nìkan làṣàtẹrù pa níní ṣébi tí Yorùbá yín parí sí náà ni pé tààrà ọmọ bá ti ń gbóná kẹ jáwé Akíntọ́lá kẹ fún lágbo ìrànwájú báyẹn lọ gbogbo ohun tó jẹ́ gbòógì tó tóbi nínú àṣà wa ní ẹ̀sìn ní aláàfin ẹ̀sìn yìí takò so ìjọ wo gẹ́gẹ́ bá Àkànbí ṣe ń sọ ìjọ wo làwa wá bẹ̀rẹ̀ ìjọ wo la dé Jamiu Adépọ̀jù àbí Akadipu ó ṣe 30 years recently. The only thing tẹ máa open mic yín tẹ máa sọ ni wípé ẹ ti advice lágbájá náà rí o ẹ ti advice tàmẹ̀dò náà rí o ẹ ti advice làkàṣègbè rí o ká lè bá jọ fún mi jomi tọrọ ọ̀rọ̀ ló jẹ́ káwa fún yín láàyè sáwọn àwọn mọ̀mọ́ ọ̀fà ń fún yín láàyè kẹ béèrè ni ń fún yín láàyè ń fún àwọn baba ńlá wa láàyè kan wáyà engage wọn ṣe má sọ tí wọ́n gbé mic kan mọ̀ lọ ni. wọ́n bu baba ńlá wa ń bu yàláyà wa ń fọ pọ̀rí pọ́ngbá wa ń bu ìran tó ta ti ń bọ̀ ayé gbogbo àjọ wa ń gbà náà tábà lọ opportunity láti wò pé ẹjá jọ gbọ́rọ̀ sí ara wọn yẹ̀wò ẹ má jẹ́ ká mọ correct ní tí ò ṣe correct ní tó ti bàjẹ́ ti pẹ́ lẹ fẹ́ mọ correct tẹ́ bá dẹ̀ correct kì í ṣe bí ilẹ̀ ti bẹ̀rẹ̀. wọ́n bá ń fún yàn lé pé ẹ̀yin tẹ́ wá sókè ń sìn tẹ́ wá sọ pé nǹkan ṣe pé lànà tún láì ilẹ̀ kọ́kọ́kọ́ ṣẹ́ mọ túmẹ̀ bá là ṣe máa ń ṣe gẹ́lẹ́ nìyẹn bí Muhammadu ṣe máa ń ṣe gẹ́lẹ́ nìyẹn. ṣé lànà tún láì àti olórí burúkú ẹ fẹ́ fi olórí burúkú wé lànà tún láì ẹ mọ túmọ̀ lànà tún láì ni tó bá ṣòwò kó mọ́ jèrè tó bá pàtẹ kó mọ́ tà tó bá lọ kó mọ́ dé tó bá wá kó mọ́ rí kó mọ́ kú mọ́ lọ́wọ́ ṣé ẹ̀mọ́ túmọ̀ lànà tù láì ní gbogbo aburú àlá gbogbo bí dandan kó mọ́ bá onítàn gbogbo
wọ́n wá sọ pé lórí burúkú ẹ̀ẹ̀mọ̀tún orí burúkú ni mẹ́rin bá lórí burúkú ọmọ ẹ̀ lé mọ́ lórí burúkú báàlà ṣe máa ń ṣe nìyẹn yóò ṣépè fún bàbá ìyá yóò tún kọ́ àwọn ọmọ mọ́ yóò tún kó generation mọ́ ilẹ̀ yín ní ìlànà tún láì tẹ́yìn náà wí yẹn so ẹ jẹ́ ká máa ẹni tó bá máa tún nǹkan ṣe and then kò kí ń jẹ́ni tó bàjẹ́ and then kò ní jẹ́ni tó fi síbi tó bàjẹ́ ibi tí kíní ti bàjẹ́ tó ti ń bàjẹ́ bọ̀ ó pọ̀ ju kẹwàá débi ká sọ pé ń ṣépè lọ tó bá yẹ pé tí ń bá wa bọ̀ tipẹ́tipẹ́ ni ẹ gbọ́dọ̀ gòkè kẹwàá sọ pé ẹ fẹ́ dáko yẹ kẹ́gbọ́n ń ṣépè kó ajẹ́ pé mẹ́sì bàbá lẹ́ dàkọ kíní yẹn fẹ́ gbomi jẹ́ lójú mi bí ẹni pé ṣé mọ̀ọ́mọ̀ ni ṣé ní wọn sínú tẹ́lẹ̀ ni ṣé fọkọ wọn pamọ́ bì kan ni ṣé nìkan tírígà wọn lọ́jọ́ kan náà wá sọ gbólóhùn kan lẹ́wà kọ́lẹ̀ lẹ́wà ń wá ọjọ́ tẹ́ ráàyè wá síbí because mi ìmọ̀ tó bi bí gbogbo yẹn bá ń sẹnu fatafata mi báyìí ẹni yìí tó máa sọ pé ẹni sùúrù ẹ calm down ẹ ṣe kíní kan ẹ já máa sọ ẹnu wa ìjọ mo sọ yìí mo dúró kí n má gbà táìmù àwọn èèyàn wa mo pa àwọn èèyàn máa lóyún ọ̀rọ̀. ṣé gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ ni sà. àfáà lówó ńlé ẹ jọ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó fi dàbí pé wọn ò gbọ́ mi mọ́ ni pé sẹ́yìn bá wa sọ màá fi máìkì lẹ̀ fún yín sí màá fi máìkì lẹ̀ fún yín sí gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ jẹ́ sẹ́yìn bá wa sọ dáadáa márùn-ún ta lè wò láwòkọ́ṣe nípa ànábì mọ́mọ́ àsìn ọmọlúàbí ta lè wò as a good example. ẹ̀kejì ìjẹ́bẹ̀sí wà ẹ̀bẹ̀ níjọ́mọ lẹ́yìn ànábì mọ́mọ́ yìí ṣe lè gbéra yín ré pé gbogbo dáadáa tó gbẹ̀yìn ayé ànábì àtàbúrú tó gbẹ̀yìn ayé ànábì kó gbẹ̀yìn ayé yín. So that is my 2 questions from you. But Akanbi, mo fẹ́ kẹ́ dáhùn question tó dọ̀ sí wọn. Ìpadà sílé tán sọ àwọn kan láwọn ti padà sílé already. No, question tó dà pé wọ́n sọ pé ṣé téèyàn bá lọ kọ́ èdè Lárúbáwá ṣé aburú wà ńbẹ̀ ni. Aburú tó tó ò sí. Aburú tó tó ò sí. Aburú àkọ́kọ́ ni pé yóò kọ́kọ́ sọ yẹn di ọ̀lẹ. O ní níṣẹ́ lọ́wọ́ ẹ wo bàbá tó wẹ́nu ẹgbọ́ sẹ́gbẹ̀ kan yìí. Iṣẹ́ mẹkáníìkì mẹ́lẹ̀ kò kọ́ o. Organizer mbẹ kò kọ́ o. Plumber mbẹ kò kọ́ o. Rẹ́dóníkì mbẹ kò kọ́. Ó wá lọ kọ́ èdè elédè ní Cairo. Àdìgbà tó ti délẹ̀ Yorùbá padà ẹ sọ dáadáa tó gbélé ayé ẹ̀ sílẹ̀ Yorùbá. Bọ̀bọ́ kan náà bẹ wọ́n pè ní Imran Eleha. Saudi Arabia lòun náà ti lọ kéwú. Wọ́n nípò kéní ní wọ́n gbà nù class ọmọ èdè Arabic ju àwọn ọmọ Lárúbáwá lọ. After 10 years to 15 years wọ́n deport ẹ̀ ni. Aburú ni. Aburú kejì tó wà èdè gbogbo èdè kọ́ èdè Lárúbáwá la fèsì o. Àgbákò èdè ni o. Ẹ lè lọ kọ́ èdè Lárúbáwá kẹrin náà lọ́wọ́lọ́wọ́ Lárúbáwá o. Bá já yín bá lógún ọdún láyé ẹ̀rin ògún ni wọ́n deport ẹ̀ ni. Tíyín ni pé kọ́ èdè yẹn mọ̀ lọ fi dàlú yín rú. Tẹ́ bá lọ sí Amẹ́ríkà tẹ́ lọ kọ́ àbí tẹ́ lọ sí England tẹ́ lọ kọ́ èdè wọn fún 4 to 5 years. Ẹ lè study tó mẹ́kàn wọ́n deport yín tó bá wù yín tẹ́ fẹ́ padà sílé lókù. Àǹfààní wà níbi àwọn èdè yẹn. Bẹ́ẹ̀ èdè Arabu tẹ́ wá defend ń bíbà àgbákò èdè ni. Gbogbo àwọn Buhari ọmọ Musa èdè Arabu wọn kọ́ dé ní àárọ̀ ìwọ̀n níṣẹ́ lọ́wọ́. Ìgbà tó gbà lọ́wọ́ onírú tó gbà lọ́wọ́ aláta ó ti lọ dálé sí òróró lẹ̀ láì fà láì gbé. So ẹ̀sìn èdè elédè èdè Arabu tẹ̀ ń sọ yẹn kò yàtọ̀ kéèyàn lọ kọ́ iṣẹ́ adigunjalè bí Anini bí Sina Rambo. So gbogbo àwọn tó bá lọ kọ́ èdè Arabu olè ni wọ́n Anini ni wọ́n ẹni òfò ni wọ́n láwùjọ wa. So kò sí ìbàjẹ́ bí kéèyàn lọ kọ́ èdè elédè bẹ́ẹ̀ ó lójú èdè kése bí èdè Arabu ó lè yìn aláìfẹ́ kan ṣe yẹn ní mọ́ náà ń pé dé Arabu. So báàrin yẹn ṣe jẹ́ nìyẹn kò sí bàjẹ́ kankan kò sí nǹkan tí ó bá di bí kéèyàn lọ kọ́ China kéèyàn lọ kọ́ Indian kéèyàn lọ kọ́ Germany kéèyàn lọ kọ́ Talo kéèyàn lọ kọ́ Spanish kéèyàn lọ kọ́ Portuguese kéèyàn lọ kọ́ English bẹ́ẹ̀ èdè Arabu yẹn ìwọ tó bá lọ kọ́ mọ̀ pé ọlọ́kọ́ sí olè ni ọlọ́kọ́ sẹ́ ìdígunjalè ó ti wà ní among àwọn Anini àwọn Ànábì Muhammadu àwọn Sina Rambo ó ti wà nínú sẹ́ẹ̀tì àwọn gòdògòdò adigunjalè so sẹ́ẹ̀tì wọn ó bá yín lẹ́yìn níṣẹ́ adigunjalè ni wọ́n ò níṣẹ́ wọn Buhari ọmọ Musa ò níṣẹ́ Suleiman Farouk ò níṣẹ́ Alifulani ò níṣẹ́ Akéwùgbàgòdì ò níṣẹ́ Ìmáàmù Ọ̀fà kò níṣẹ́ Yusuf Adépọ̀jù kò níṣẹ́ Jamiu Adagua kò níṣẹ́ wọ́n dẹ̀ ń jẹ wọ́n dẹ̀ ń mu wọ́n dẹ̀ ń bọ́yà wọ́n dẹ̀ ń bọ́mọ iṣẹ́ wo náà ń ṣe wọ́n láwọn ti ṣe àáfàá ṣé ó ṣe digunjalè ni
ìdígunjalè ní broda lówó ńlé ìkan táwọn ń sọ ni pé ẹ jí ká ronú ẹ wò ń sìn àwọn yẹn ti kó owó wọn ti kó lọ Saudi Arabia wọn wá ń dà wọn sínú play bí ẹran léyà táwọn Fúlàní wá tà fún wa nílẹ̀ Yorùbá wọn rùn ní kùn wọn di wá Saudi Arabia báyìí wọn máa dà wọn kiri bí ẹran bí ewúrẹ́ olówó fowó ra kú àwa ń pé kẹ́ padà sílé kẹ́ ronú ni tílé oge tó ge jẹ àṣà ti ṣe wa káwa ní ẹ̀pọ̀n lé àṣà àti ṣe àwọn Saudi là ń produce ògo Saudi Arabia là ń gbéga káwa ní ògbógo tiwa náà ga àwọn bàbá wa ṣe ohun tó da kalẹ̀ fún wa ẹwèdè tá à ń sọ yìí èèyàn 1300 ló ń wo àwọn tó jáde ní o gbogbo ohun tá à ń sọ yìí ni wọ́n ń gbọ́ sáwọn bàbá wo gbìyànjú ni iyán àmàlà ewédú ẹ̀gúsí ògùn onírun ògùn orí fífọ́ àwọn bàbá wa náà ṣe gbogbo nǹkan yẹn kalẹ̀ fún wa torí wọ́n bí sí wọ́n rẹ̀ sí kí làwọn ọmọ àwọn fẹ́ dé bá kí làwọn àrọ́mọdọ́mọ àwọn fẹ́ dé bá wọ́n ṣètò kalẹ̀ fún wa àwa lọ́wọ́ ohun òdùn láwo Muhammadu àgbákò ọmọ nílùú Saudi òun làwa ń tẹ̀lé ẹ wá bá wa sọ dáadáa àwòkọ́ṣe good example 5 nípa ìgbésí ayé ànábì tó bá jẹ́ ní ta lè tẹ̀lé kẹ̀dẹ̀ fún wa lẹ́rìí mo ti fi máìkì lẹ̀ fún yín. ẹ ṣe sá ìkíní ṣẹ́ǹdọ̀ mi ìgbà tẹ́ ọkọ̀ máa sọ mi kì í ṣe àfà ṣẹ́ǹdọ̀ mi kì í ṣe àfà nọ́mà kẹ́ ọkọ̀ mọ̀ yẹn náà ṣẹ́rí mo sọ lẹ́ẹ̀kan pé ètò yìí ẹ̀yin lẹ́nu ètò yín gbogbo àṣẹ èmi gbogbo nǹkan tẹ́ bá sọ lórí ètò yín màá fọ́lò àmọ́ nǹkan tí n bá fẹ́ ṣe màá mọ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe ìbéèrè tẹ́ béèrè yẹn kí mọ̀ nǹkan tẹ́ béèrè mi lè control yín pé mi lè sọ pé nǹkan báyìí nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ ti mọ̀ ná nǹkan tẹ́ ní bẹ́ẹ̀ sí ẹjọ́ ẹ jẹ́ kí n délẹ̀ mo ti sọ̀rọ̀ mo ti ẹ ti ṣe wáàsí mi ṣe wáàsí wáàsí lẹ ń ṣe yẹn ẹni sùúrù ẹ má bínú ṣé mo ṣe wáàsí pé kẹ́ gbà kan gbọ́ ni ẹni sùúrù ẹ má bínú wáàsí ṣé mo ṣe wáàsí pé kẹ́ fọ́lọ́ mọ́ mọ́ mùsùlùmí tẹ́ jẹ́ èmi kọ́ ni mo béèrè lọ́wọ́ ẹni pé sí muslim ni o ẹ̀yin lẹ sọ pé muslim ni yín bẹ́ẹ̀ni nǹkan tó ní ìdẹ̀lẹ̀ sàkó tó béèrè sí ẹni sùúrù nípa ẹ̀sìn tẹ́ ń ṣe ń sìn kẹ́ máa wá ṣe wáàsí fún mi tí yín ni pé kẹ́ defend ìbéèrè kẹ́ dáhùn béèrè yẹn good example dáadáa tí Muhammadu gbélé ayé ṣe àwòkọ́ṣe dáadáa nípa ìtàn gbésí ayé ànábì ẹ sọ 5 fún wa kẹ́dẹ̀ẹ́dẹ́jì láti fún wa evidence ṣẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ jẹ́ èmi kọ́ mọ́ tọwọ́ bọ̀ yín lẹ́nu ẹ̀yin lè pera yín ní mùsùlùmí ẹni tẹ́ ń tẹ̀lé tẹ́ ń wò láwòkọ́ṣe ẹbọ lọ lè mọ dáadáa tó gbélé ayé ṣe náà. bẹ́ẹ̀ni. so ẹ fún wa ní 5 péré gbogbo dáadáa tí Muhammadu sí láyé tó 1 million ẹ kọ fún wa 5. ok ṣé ẹ ti fún mi láyè kí n sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ni. ok ṣe ẹjọ́ ẹ jẹ́ mi tí máa sọ̀rọ̀ mi délé ẹjọ́ fún mi lésì mo ti kọ́kọ́ dá yín lóhùn pé mi lè dá yín lóhùn mi ìdẹ̀ mọ́ ìkíní nìyẹn ìdí tí mi fi mọ̀ ni pé ṣẹ́rí bàbá tó bí bàbá mi bàbá tó tún bàbá mi ìdí mùsùlùmí mo ti bá ẹ̀yin gangan dẹ̀ ń sọ lórí program yìí pé àwọn àfáà yìí ní centuries náà ti ṣe kíni náà ti mú kíní wá ọ̀rọ̀ tí mo ń sọ kò tí ì yé yín o pé tí mo kọ́kọ́ sọ síwájú pé ẹ̀yin tẹ́ ń pè wá fún nǹkan báyìí pé ká ṣe nǹkan báyìí ká ṣe nǹkan báyìí ìjọ tá bá bímọ kọ́ ló ń rìn ìjọ tá bá bímọ kọ́ ló ń rìn rárá ọmọ tó bá rìn ìjọ yẹn nǹkan mi wà bẹ́ẹ̀ ni pọ́ìntì tí mò ń fa ẹ̀yọ lẹ́ẹ̀kan tí mo sọ pé ẹ̀yin tẹ́ ń pè wá sí nǹkan báyìí pé ká ṣe nǹkan báyìí kò ní jẹ́ ọ̀rọ̀ kékeré kan lè mi sọ ẹni tó bá ṣépè fún ẹ ṣépè fún ẹ̀yin lẹ́ni tó yín ẹni tó bá wọnú ètò yín wá tó tí bá sọ̀rọ̀ anyhow ẹ sọ̀rọ̀ sí mi anyhow ẹ̀yin lẹ́ni program yín ẹ pè mí ẹ rán mi wá ẹ kọ lèwe sí mi àmọ́ nǹkan tí ò yé mi mo gbọ́dọ̀ mọ̀ bọ̀dà lówó ńlé ẹ ti ń ṣe wá sísẹ ẹjọ́ ẹ ní sùúrù mo ti sọ fún pé mi ò mọ̀ ẹ ní sùúrù ẹ ti sọ pé yìí ò mọ̀ ìdí tí mi fi mọ̀ pé bàbá tó bí bàbá mi mo bá di mùsùlùmí ni. why ìtẹ́fín practice kan tẹ̀ mọ́ nípa ẹ̀. ìgbà tẹ́ mọ̀ kí ló dé táwọn babaláwa náà ti wá tètè jáde lásìkò tẹ́ bá wọn. sẹ́mo ẹ jí ṣàlàyé nǹkan kan fún mi. wọ́n ní náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbàgbé nǹkan tí mo fẹ́ sọ ni. nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín ẹ̀ dáhùn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ tó lọ. nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín ẹ̀ dáhùn ẹ̀ so àkọlé wá bíbá yẹn ká máa rojọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ sọ̀rọ̀ títẹ̀ ń tẹ̀lé ìkọ́ tẹ̀ ń ṣe ń sìn ẹ̀yin gangan ò mọ̀ nípa ẹ̀ wọ́n bí yín sínú ẹ̀ ni ẹ wá ń sọ pé àwọn babalá baba wa àkọ́kọ́ àwọn babalá baba wa wọn ò gbọ́ èdè arábíkì ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi gba ìsìláàmù lọ́wọ́ àwọn tó gbé ìsìláàmù wa
yes àwọn bàbá tó wá gba Islam yẹn tán mọ èdè Arabic tó wọn mọ ohun tó wà nínú Quran tán rìn àwa lọ sílé kéwú tán rìn wa lọ léèwé ilé ayé ti lajú broda lówó lé tẹ̀bá ẹni sùúrù tẹ̀bá lọ lé kéwú ẹ lọ sí school Quran tẹ̀yìn gangan kàdẹ́fín kírun yẹn ìjẹ́ ti gbé adi translate ẹ̀ níjọ́ kan pé kí ni ìtumọ̀ èdè Arabic yìí aliamudu tẹ́ ń kà ní 17 times léde tábà sọ fún yín pé èpè ló parí aliamudu àwọn tala là ń ṣépè fún inú aliamudu geriman gurubi alẹ́ yìí wàhálà dọ́ọ̀lì ó ń ṣe ìpè fáwọn Christian àtàwọn Júù ìfàmọ́dúrógráfì sọ fún yín pé Allah ni olórí àwọn elépè Allah ló dẹ̀ sọ̀rọ̀ nínú Quran èpè àyà tẹ́ ń kà ní 17 times léde geriman gurubi alẹ́ yìí wàhálà dọ́ọ̀lì èpè ló wà nínú rẹ̀ ó lójú àyà tó wà nínú Quran tí ò ṣépè mẹ́ so màá wá gbé àyà kan jáde wá fún yín sìn tẹ́ bá lè kà tó yẹ pé English lẹ bá lè kà ẹ kà tó yẹ pé Arabu lẹ bá lè kà ẹ kà kẹ́ wá ṣàlàyé pé ta ló ń sọ̀rọ̀ nínú Quran yẹn ìkan tó sọ ní tálà sọ nínú Quran yẹn ṣe gbàgbọ́ iye rẹ̀ ẹni gbé so ṣẹlẹ̀ bá wa kà brọ́dà mi brọ́dà lówó ń lé ẹsìn máìkì sà mo ń gbọ́ yín ẹ bá wa ka Suratul Al-Tawbah yìí Quran 9 verse 29 ẹ lè kà ní English àbí Arab English náà mo ń kà religion ẹ sọ sókè ká gbọ́. Okay, fight those who not believe in Allah and the last day, not complete with what Allah and a message have forbid, not embarrass and religion of truth for among those who will give the substitution until they pay the tax. Submit full hamdi mi understand òyìnbó yẹn o mo kàn lè ká ni o. Okay, ẹ kàn lè ká ẹ mọ̀ túmọ̀. Okay. Bẹ́ẹ̀ni sà. Ìkan tí Allah ń sọ nínú àyà yìí ni pé kẹ́ bá àwọn tí ò gbàgbọ́ lórí Allah àti òjíṣẹ́ rẹ̀ títí tó máa fi the last day. Now Allah tó lóhun dá ayé àtọ̀run tó yẹ kó sọ ọ̀rọ̀ yìí. So yẹ ká máa gbọ́rú ọ̀rọ̀ yìí lẹ́nu Allah tó lóhun dá ayé àtọ̀run. Allah ló lóhun dá ayé àtọ̀run lóhun dá everything tó wà nínú rẹ̀. Síbi téèyàn bá kọ́lé tí léyàn bá tẹ́mi lọ́rùn mo lè dáwó. Kí ló dé tí Allah ò fi pa àwọn ẹni tó jẹ́ tí wọn ò nígbàgbọ́ lórí rẹ̀ yẹn fúnra rẹ̀? Tó wá fi ní àwa ara wa ní ká máa bára wa jà. Gbogbo àwọn àfọ àtẹrí tó ń ṣe wọ́n rán lẹ̀ Yorùbá yẹn tí ò sí ọ̀rọ̀ àbùkù tó wọn lè sọ fáwọn bàbá wa àwọn àyà tó ń kà lélẹ̀. So màá tún wá gbé àyà mi wá fún yín. Suratul Osun lele. Òun lele. Quran 5 verse 51. Suratul Al-Maida. Ẹ tún wo ohun tálà sọ bí báyìí náà. Mr. Lowonle. Ẹ bá wa káyà yìí náà kí làlá sọ mẹ́. Ẹ bá káyà yìí náà kí làlá sọ mẹ́. Bóyá yìí náà ní kẹta màá máa fọkàn bá yín. Ẹ bá káyà yìí náà kí làlá sọ mẹ́. Bóyá yìí náà ní kẹta màá máa fọkàn bá yín. Ẹ bá káyà yìí náà. Ẹ kò ti dé o. Okay, Mr. Adewale, please tell them echo bye. Network. Mr. Adewale, please tell them echo bye. Okay, ṣe ní láti tán máìkì yín. So, tó wá pé Mr. Adewale tẹ́yìn náà bá ń bá wa lọ tẹ́ wo bá ṣe ń ka gbogbo àwọn nǹkan tá ń kà. À ń jẹ́ kó yé yín wípé kó yé àwọn Mùsùlùmí wípé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ kọ́kọ́ mọ̀ yẹn dájú. Èèyàn ló máa ń ṣòfin, Ọlọ́run ò nófin, Ọlọ́run ò ṣòfin. Òfin inú Quran, ọ̀rọ̀ inú Quran, òfin àwọn ọmọ Lárúbáwá ni.
ẹ rí wípé àwọn mùsùlùmí yẹn wọ́n sọ pé àṣẹrí àláfẹ́ torí pé fúlàní ni wọ́n, àwọn fúlàní yẹn ti pọ̀, wọ́n ti pọ̀ nílẹ̀ yorùbá, mi mọ̀ bóyá ọmọ yorùbá lẹ́yìn o, bọ̀ àwọn fúlàní yẹn ti pọ̀ nílẹ̀ yorùbá, wọ́n dẹ̀ fẹ́ pa gbogbo wa ni, wọ́n fẹ́ gbalẹ̀ wa ni, wọ́n wá ṣe nǹkan méjì. So ìwọ tó bá wá jẹ́ ọmọ yorùbá tá à ń sọ fún yín pé kó padà lọ sílé kó lọ máa ṣe nǹkan tó ń ṣe ń lé, torí pa nífẹ̀ẹ́ ni, tó bá dẹ̀ nífẹ̀ẹ́ ara ẹ̀ wá padà lọlé, torí tó bá ń padà ṣe islam yẹn wá padà pa ẹ́, kò sí. Torí nǹkan tí Allah ìdá kan pa ẹ́ tàbí kó para ẹ́, nǹkan tí Allah ti sọ fún wọn ní pé kán máa pààyàn fóun Allah tàbí kí wọ́n para wọn, wọ́n dẹ̀ lè pa àwọn náà fún Allah. So it is either kí wọ́n pa ẹ́ tàbí kó pààyàn, ìkànnì méjèèjì. La fi ń tọ́ láti sọ pé ẹ̀sìn Islam yìí irọ́ ni, cult ní, ẹgbẹ́ òkùnkùn ní. Tẹ́yìn gan bá wo àwọn òfin Allah tó ń pè ní Sharia, ẹ̀yin gan máa mọ̀ pé a sane person kò lè ṣòfin bẹ́ẹ̀, because kan tó ṣòfin, tẹ́ bá wo ẹ rí pé a ní Nàìjíríà a ní ilé ìgbìmọ̀ aṣòfin, àwọn èèyàn máa jókòó pọ̀, wọ́n á wò pé ok ẹ ṣe jẹ́ ká ṣe báyìí, ẹ ká ṣe báyìí, wọ́n á jọ sọ, ẹ ká ṣe báyìí, wọ́n á jọ gbé yẹ̀wò, nǹkan tẹ́ ẹ sọ yìí òun ló da, eléyìí ò da, bọ̀ kì í ṣe bí ìtàlá. Muhammadu kan ti dé lọ́sàn-án kan orúkọ, ẹni bá jalè ẹ gé ọwọ́ ẹ̀, ẹni tó bá bú Muhammadu ẹ pa, ẹni tó bá fi Islam lẹ̀ ẹ pa, ẹni tó bá ṣàgbèrè ẹ rì mọ́lẹ̀ ẹ lẹ̀ ló kó pa, tó bá obìnrin tó bá fipá bá sùn kó lọ wẹ́lẹ́rìí mẹ́rin wá, èèyàn tó fẹ́ fipá báyàn sùn ṣó máa gbé lọ sí gbàgede lọ fipá bá sùn ni, ṣebí kọ̀rọ̀ ló máa ti bá sùn. So a fẹ́ jẹ́ kẹ́ ẹ rí kẹ́ ẹ lè lo sẹ́ǹsì pé this cult tí wọ́n pè ní ẹ̀sìn Islam yìí irọ́ ni, wọ́n kàn fẹ́ wá fi ba àwùjọ wa jẹ́ ni. So lábí sọ pé ẹ̀sìn yẹn wọ́n kàn wá fi scam wa ni. Ògidì ọmọ ọkọ ẹ ò lè bánú ẹ̀sìn yẹn sìn tó jẹ́ pé ó wà fún àwọn ọmọ àlè, àwọn Fúlàní, àwọn ẹrú. Allah tán gbé wá èrè lásán ni. Nǹkan tí wọ́n ń ṣe ń lé yín ó lágbára ju èrè Allah lọ. No matter how hard tẹ pé Allah ò lè gbọ́. Wọ́n pe Allah ń Gaza now. Allah ò dá wọn lóhùn náà, ẹ lọ wo Gaza lẹ́ni now. Every day they don't pe Allah, bí a ṣe ń sọ̀rọ̀ wọ́n pe Allah lọ́wọ́, Allah ò dá wọn lóhùn. Wọ́n pe Allah ń Sudan now, Allah ò dá wọn lóhùn now. Wọ́n pe Allah ní Afghanistan now, Allah ò dá wọn lóhùn now, ìlú wọn ti bàjẹ́ now. The same thing náà ni ìlú wa bẹ́ẹ̀ lọ ṣe fẹ́ kó rí, wọ́n fẹ́ báyé wa jẹ́, wọ́n fẹ́ pa wá. Ẹ wo ilẹ̀ Haúsá níbi tí Islam tó pọ̀ sí, wọ́n pe Allah ń bẹ náà, Allah ò dá wọn lóhùn náà, ayé wọn ti bàjẹ́ náà. Wọ́n ń tọrọ jẹ ní náà. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Islam, ó máa sọ yín di ẹni àánú ni. So kíní yẹn tá a bá ń tọ́ láti explain fẹ́ lómi ìgbà mi tó bá yẹ pé ọmọ Yorùbá ni ó máa tètè yé. Ẹ wá sọ kíní kan lẹ́ẹ̀kan sọ pé ṣàbúrú wà nù kí ẹ kọ́ èdè kẹlọ́kọ́. Èdè Lárúbáwá ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe, ó máa sọ yín di ọ̀lẹ, ó máa sọ yín di mẹ́bàrà, àṣírí ààbò bá bí àná. Olè àtolè. Ẹnà àtolè. Àwọn àfáà yẹn olè ló ń jà náà, àwọn àfáà yẹn irọ́ ló ń pa fún everybody. Àfáà ti wá bí ilé ní tó pẹ́ wà ń bí àfáà yẹn kàn ń parọ́ ni. Because ọ̀tọ̀ ẹnìkan tó máa kánú Arabic, wọ́n máa twist ẹ̀ láti deceive yín. Irọ́ ni. There are many things mo lè mú jáde fún inú Quran báyìí tẹ̀dẹ̀ máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ pé irọ́ ni kìíní. Wọ́n dẹ̀ kọ́ sínú Quran. Tẹ́yìn fún ara yín máa fojú ara yín rí kòrókòró àì wípé irọ́ ni. But àwọn àfáà àwọn ò ní sọ fún yín. So ẹ̀sìn yìí Muhammadu ló dálẹ̀. Ọ̀rọ̀ nù Quran, Allah sọ̀rọ̀, èrè ni Allah. Muhammadu sọ pé, Jubril sọ pé, Allah sọ pé ní Quran. Kí n fún yín lápẹẹrẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. MS bàbá ló ń sọ̀rọ̀ náà. Kí n wá sọ fún yín pé wọ́n gbé ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yẹn, wọ́n gbé wá láti ẹnu pé Dikudi. Mo ní kíní kan lọ́dọ̀ mi bí Bankuba lórúkọ kíní yẹn. Mo dẹ̀ ní Dikudi náà. Kí n wá sọ fún yín pé Bankuba yẹn òun ló rán Dikudi yẹn sí mi. Èmi wá ń sọ̀rọ̀. Kán wá kọ́lẹ̀, kán wá sọ pé Bankuba sọ pé Bankuba sọ, kán wá kọ sínú ìwé. Ṣé Bankuba ló ń sọ̀rọ̀ ni àbí MS bàbá? Bó ṣe rí nìyẹn. Nínú Quran, Muhammadu sọ pé, Jubril sọ pé, Allah sọ pé, Jubril lọ gbà wá lọ́dọ̀ Allah. Jubril wá mú fún Muhammad. Kò sẹ́lẹ̀rì, kò sẹ́yìn tó wà ń bẹ̀. Muhammadu kàn sọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀mi náà ṣe sọ fún yín pé Dikudi sọ pé Bankuba sọ pé kò sẹ́lẹ̀rì, èmi nìkan mo wà ń bì. Táwọn èèyàn dẹ̀ believe nǹkan tí mo sọ, èmi nìkan mo wà ń bì náà.
mo dẹ̀ ń give message fún yín pé Bankuba sọ pé Jikuji gbà látọwọ́ Bankuba ṣé pé mi mò ń sọ̀rọ̀ ẹ̀kọ́ tó bá sọ pé ẹlẹ́rìí dà pé òótọ́ ni Bankuba àti Jikuji wọ́n jọ sọ̀rọ̀ kò sẹ́rìí ẹ̀rí dà pé Jubril àti Allah wọ́n jọ sọ̀rọ̀ kò sẹ́lẹ̀rìí ẹ̀rí dà pé Muhammadu orí Jubril kò sẹ́lẹ̀rìí so gbogbo kìíní yẹn irọ́ tí wọ́n kàn ń jọ torí pé ṣẹ́rí Quran template ni guidelines àti jagun-gbalẹ̀ tẹ́ bá fẹ́ gbalẹ̀ onílẹ̀ tíbi kan bá wà ń sìn tó yẹ pé ọ̀tọ̀ nìkan tó ń ṣe ń bẹ̀ tí mo dẹ̀ fẹ́ kó wọn lẹ́rú tí mo dẹ̀ fẹ́ gbalẹ̀ wọn máa tí bá ti gbé Quran lọ tí mo ti lọ fi Allah scam wọn àwọn èèyàn ti ní nǹkan tí wọ́n gbà Ọlọ́run ẹni tó dá wọn máa kàn débẹ̀ máa kàn ní Allah ló dá yín wọ́n á ní a ti mọ nǹkan tó dá wa pátákó ẹsẹ̀ ṣin ló dá wa á ní Allah náà ní pátákó ẹsẹ̀ ṣin nǹkan tó ṣẹlẹ̀ ní àwa ti ní Ọlọ́run Olódùmarè tá a gbà pé òun ló dáyé ló dá gbogbo nǹkan wọ́n wá gbé Allah wa wọ́n sọ pé àwọn àfa wa ń pè Allah yẹn ní Ọlọ́run Olódùmarè Allah yẹn dẹ̀ ní èrè ni olúwa ilẹ̀ Kaaba ilé Mẹ́kà ni olúwa ilé Kaaba ni ilẹ̀ Mẹ́kà ló wà ẹ̀rí pa àwọn tó lọ sí hajj wọ́n ti lọ sí ilé Allah wọ́n lọ bá Allah ní ilé ẹ̀ Kaaba nílé ẹ̀ òun ni shrine ẹ̀ nílẹ̀ Yorùbá ibi gbogbo ni Ọlọ́run wà pẹ̀lú mi níbi tí mo wà ó wà níbi tẹ́ ẹ wà àmọ́ kò ń ṣe bí ìta Allah ò sí níbi tí mo wà torí tí n bá fẹ́ sin Allah mo máa ní láti kọrí sí ilé ẹ̀ Kaaba ní ilé ẹ̀ kíní yìí ó simple but bó ṣe wá hard fáwọn mùsùlùmí láti understand ìgbà míì mi ò lè phantom ẹ̀ pé báwo ni kíní ṣe hard fáwọn mùsùlùmí láti understand wípé ère ilé Kaaba òun ni ẹ̀ ń bọ meanwhile ìwọ tí wọ́n ń bọ Ògún nílé ẹ̀ Ògún yẹn ní agbára ju Allah lọ béèyàn bá lọ búra èké nídìí Ògún máa mú ẹ ò lè búra èké lọ́dọ̀ Allah ò lè ṣe nǹkan kan òfegè ni irọ́ ni kò lágbára kò lè pẹ̀ fọ́n ó lẹ́jú só lọ. wọ́n kàn fẹ́ fi ẹ̀sìn yìí àti ìwé yìí wọ́n fẹ́ fi da àwùjọ wa rú and ó dẹ̀ máa dá as ọmọ Yorùbá kájọ gbé e yẹ̀wò àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí lánàá wọn ò mọ nǹkan tó wà nínú Kùránì o bàbá ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innal ladhi àwọn bàbá yẹn máa ṣe àmì Allah bismillahir rahmanir rahim ya asin wal Qur'anil hakim ala siratal mustaqim a máa ṣe àmì kun fayakun àmì ìtànjẹ ló ń sọ fún wọn ibi tó ti máa ní kan pa wọn náà ó wà ń bẹ àwọn bàbá yẹn tún máa ṣe àmì tẹ bá ti kúrò ń bí mo máa lọ pa yín ní àmì tẹ bá ti débẹ̀ yẹn wọ́n máa fi kéwú bára wọn sọ̀rọ̀ àfa Jamiu tó bá ti bọ́ síta ń bẹ̀ yẹn kó fi ọ̀bẹ kó fi gún ní igẹ̀ bàbá yẹn tún máa ṣe àmì bàbá yẹn ò mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n sọ pé wọ́n fẹ́ pa tó bá ti kúrò mẹ́rin tó bá ti wọnú mọ́tò kò fún lọ́rùn mọ́nú mọ́tò àmì èdè Lárúbáwá náà jẹ̀ fi ń sọ tó bá ti dẹnu mọ́tò àmì tó gbó kíní yìí ẹ̀tàn ní ẹ̀ṣẹ̀ burú mi Alówónlé ẹ̀tàn ní nǹkan tẹ́ ẹ̀kan ní láti ṣe ní pé ẹ̀kan take time ẹ̀yẹn gbé Quran ẹ̀yẹn kàlédè Yorùbá ẹ lè ọkọ̀ wo pé ẹ̀jẹ̀ dúró àwọn tó ń ṣe tó máa ń ṣe wàlímọ̀ yẹn nǹkan tó máa ń kà yẹn jẹ́ kí n tiẹ̀ kàlédè Yorùbá ìyẹn kàlédè Yorùbá tẹ́ bá ní gbé àfa ṣe pé tẹ́ bá ní gbé ṣépè tẹ́ bá kúrò ń bẹ̀ ẹ wo pé nígbà tí mo máa kí ṣubú yìí ní àárọ̀ yìí mo ka suratu fil mo dẹ̀ ka lórí ìdúró alákọ̀ọ́kọ́ mo ka suratu fil ìdúró ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ ka suratu ikhlas ẹ̀yẹn lọ ka suratu fil àti suratu ikhlas ní lédè Yorùbá kẹ́ ẹ kọ́ mọ̀ nǹkan tó wà ń bẹ̀ tí ẹ ò bá ní fa Kùránì yẹn ya tẹ́ ẹ bá ní dáná sun nígbà tẹ́ dúró Allah ẹyẹ ọkàn ni Allah kò ní alábàáṣepọ̀ òun nìkan ni kẹ́ máa bọ òun nìkan ni kinní kan tẹ́ẹ̀dẹ̀ forí balẹ̀ meanwhile Muhammadu ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ni àwọn èèyàn ló béèrè question lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi suratu ikhlas yẹn ó fi dá wọn lóhùn ẹ̀yìn ń kà ẹni ẹ̀ fi ń ṣàdúrà irọ́ lásán ẹ tún lọ ka suratu fil kí ló wà nínú suratu fil àmọ́ tó bá ń kà fún yín lọ́ba kà fún yín tàbí suratu Kureshi bàbá kan àfáà kan jáde ó ní lọ́ba ka suratu Kureshi 21 ó ní ogun nǹkan tẹ́ ń wá ẹ máa rí kí ló wà nínú suratu Kureshi ẹ wá dúró ẹ wá ń jẹ́ ìkẹ́ láti ọ̀dọ̀ Allah fún ìdílé Kureshi láti wà papọ̀ nínú ààbò fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà tútù àti ní ìgbà ooru ẹ̀yin ará Kureshi ẹ máa jọ́sìn fún Allah Olúwa sẹ́yìn bára Kureshi sọ̀rọ̀ ni sẹ́yìn tọmọ Kureshi ni
Suratu Fil ṣé o kò wòye síbi olúwa rẹ̀ ṣe ìjọ elérin ni ó ṣe kò sọ ète wọn di òfo bí àti àánú ó sì rán àwọn ẹyẹ sí wọn àwọn ẹyẹ níkan sí wọn wọ́n sì ń jú wọn ní òkúta amọ̀ tó ti gbaná sára wọ́n sì dàbí pòpòrò gbígbẹ tí ẹyẹ jẹ lájẹdà sílẹ̀ ẹjọ́ kí nǹkan tí mo kà yẹn kò ní túmọ̀ náà. This is just ordinary useless meaningless stories. Meanwhile event yẹn allow ẹyẹ kankan ò lọ ju kò bá anybody irọ́ ni. Ẹ̀yin dẹ̀ ń kà torí pé ẹ̀ ń ka kíní yẹn ní Arabic òun lẹ fi ń rí nǹkan tẹ́ ń ṣe as something meaningful. Tẹ́ ẹ bá wá lọ ka kíní yẹn lédè Yorùbá ẹ wá wò pé ẹ máa káwọ́ lórí pé yéé wèrè ló ń gbà àwọn tá a sọ pé wèrè ló ń ṣe Islam àparọ́ pé yéé wèrè làwọn tó ń ṣe kíní yìí o nítorí pé àwọn nǹkan tẹ́ ń kà yẹn wèrè nìkan ẹ máa gbà ó lè máa rí bákan torí ẹ̀ mi jẹ́ kẹ́ máa get ọ̀rọ̀ mi tó mi ò ń bú anybody nǹkan tẹ́ ń kà yẹn bẹ́ ṣe ń kà yẹn tẹ́ ẹ bá understand yẹ wèrè nìkan ló lè understand kíní yẹn kó dẹ̀ kà a sensible person ò lè kà láíláí tẹ́ ẹ bá fẹ́ ṣe àti ní 10 million tá a gbélé ń bì á náà fẹ́ pé àwọn àfáà kan wá ṣàdúrà fún wa àfáà 3 péré 10 million naira la fẹ́ fún wọn odindi Quran la fẹ́ kàn sọ̀kalẹ̀ àmọ́ Quran yẹn èdè Yorùbá ló máa fi kà kọ́ ka Quran yẹn lédè Yorùbá wọn ò bí wọn dá kò sí àfáà náà kò sí àfáà náà lágbàáyé nílẹ̀ Yorùbá wọn ò bí torí wọ́n mọ̀ pé táwọn bá kà lédè Yorùbá àṣírí máa tú ẹ lọ wo àwọn Quran tá ti kà lédè Yorùbá ẹ lọ wo